ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti tágà kéde sí fídíò àfáì ẹ jájọ wo fídíò náà. ìjọba wa fọwọ́ sí pé wọ́n declare holiday ṣẹ̀ṣẹ̀. holiday táwọn bàbá wa kẹ́tí fi Kùránì pa tá ṣe ládùúgbò ọlọ́run kó pa náà débọ̀rẹ́ kó gbé súnà nábì ga ní ayé súnà àtàwọn bàbá yìí gbogbo àwọn ẹlẹ́bọ̀ yóò jáde súnà àti yín tó tì wọ́n jáde yìí gbogbo yín àfikẹ́ tí wọ́n wọlé padà lọ́lọ́run tó yọ́nú sí. La ilaha illallah. ṣẹ́rí ẹjọ́ ẹ bá mi share fídíò kó lè kàn àfáàyàn lára àfáàyàn ní wípé láyé àwọn àfáà àgbà wọn kò so lóríṣà àbóníṣẹ̀ṣe talkless pé ìjọba fẹ́ fún wọn ní holiday ọpọlọ ló wá sọ fún àfáà pé àwọn àfáà àgbà yẹn wọ́n fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé wọn kọjá báńdìrì wọn wọ́n jẹ́ kí olúkálukú ṣẹ̀sìn tó hùn láì kọ̀ndẹ́mù ẹ̀sìn kejì bọ̀ àwọn ẹ̀ náà kọ̀ndẹ́mù bọ̀ kò tó títí yín ṣé wá rí nǹkan problem tẹ̀ wá ní pẹ̀lú àwọn àfáà òde èsì ni pé àwọn máa fẹ́ proof pé àwọn understand ìwé yẹn ju àwọn àfáà ti tẹ́lẹ̀ lọ akéde a ní kúrúkù ní ẹsẹ̀ ibi tí ọpọlọ tó wá sọ fún àfáà tó sọ̀rọ̀ yìí ni pé wọ́n ní ayé ìgbà yẹn àwọn àfáà àgbà wọ́n lè pa ẹlẹ́bọrẹ́ yányán ìbéèrè tó bá yẹ pé èèyàn tó ọpọlọ ẹ̀ sì ń ṣiṣẹ́ dáadáa ó yẹ kí ọpọlọ ẹ̀ tún sọ fún pé òkè àwọn tó dẹ̀ wá dìde ń sìn líbo làwọn yẹn ti wá tó bá yẹ pé lóòótọ́ lọ́wọ́ àfáà àgbà ti pa wọ́n ṣé wọ́n ẹ̀ṣẹ̀ tó wá lọ ímpọ́ọ̀tì ìṣẹ̀ṣe wá láti ilẹ̀ India ni ibẹ̀ ló yẹ kí ọpọlọ ẹ̀ ti sọ fún wọn but ẹlòmíì kan máa sọ̀rọ̀ gbà tó jẹ́ pé ìwé ló ń ronú fún ẹlòmíì ò ní gbọ́pọlọ kalẹ̀ kó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Akéde bá sọ̀rọ̀ ń pa ẹ̀ mo mọ ẹ lè jí mi lójú oorun kí n má fún yín lésì Akéde kọjá èmi máa ń challenge anybody àwọn kò onímọ̀ nínú alukuran àbí bíbélì challenge mi ṣẹ́rí ibi téèyàn lìsìn ó wá sí ìlú èèyàn ó sọ pé kó yẹ ẹ̀yin ò gbọ́wé Yorùbá ni wọ́n ní a kì í gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ lè gbẹ́sìn wá tábà yín àgbà yín tìfẹ́tìfẹ́ ẹ wá tó wá fẹ́ gba ilé bàbá èèyàn lọ́wọ́ ẹ lè ṣe ṣe ṣẹ́rí èsì sì ń bọ̀ fáfáì bọ́ mo ṣe ń padà bọ̀ mo fẹ́ wò bí ọmọ fún mi lésì ìgbà yẹn gọ́gọ́ máa ṣí ọ̀rọ̀ yẹn fún ọ láwẹ́láwẹ́ èmi kọjá ẹni tí èèyàn kọ́ lè máa tahùn di o ìmọ̀ jùmọ̀ lọ o ìmọ̀ tí yóò kọjá inú story book yẹn o ẹ á lọ́mọ o.